látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ó fa kí ọmọ náà kó kú, látàrí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó fa kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ìfàsẹ́yìn, látàrí nǹkan tó ṣẹlẹ̀ rí kò jẹ́ kí n lè lọ ilé ìwé, látàrí nǹkan tó ṣẹlẹ̀ rí òun ló jẹ́ kí ọkọ mi kọ̀ mí, látàrí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló jẹ́ kí ìyàwó mi kó fi mí sílẹ̀ kó máa lọ. Gbogbo ìpèdè tí à ń sọ látàrí yìí jẹ́ ẹ jẹ́ gbà pé kò tọ̀nà, àwọn olóyìnbó á ní kò correct, kò tọ̀nà, kì í ṣe bẹ́ẹ̀ ni Yorùbá ṣe ń sọ. Kí ni ń jẹ́ látàrí? A bá sọ pé láti ìpàkọ́. Kí ni ń jẹ́ látàrí? A bá sọ pé láti ìpàkọ́. Àtàrí ni Yorùbá ń pè ní ìpàkọ́. Wọ́n tilẹ̀ máa ń pòwe pé ìpàkọ́ ò gbọ́ sùn tí orí ẹlẹ́gàn ló bàjẹ́. Báwo ni Yorùbá gẹ̀rẹ́ sì máa ń sọ? Ìyẹn ni pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló fà á tí ọkọ mi fi kọ̀ mí sílẹ̀. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló fà á tí ìyàwó mi fi kọ̀ mí sílẹ̀ nítorí pé mi ò lówó. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló fà á tí orílẹ̀-èdè Nàìjíríà fi ní ìfàsẹ́yìn. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí àkàṣe ìgbéga bẹ̀rẹ̀ sí ní bá orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí ní kẹ́ jẹ́ ká máa sọ. Ẹ má jẹ́ ká sọ pé látàrí, nítorí pé látàrí ò mú nǹkan kan wá níbẹ̀ yẹn bí kò ṣe pé láti ìpàkọ́ ni tó túmọ̀ sí. Láti òní lọ mo mọ̀ pé a lè má tí ì gbọ́, àmọ́ a ti ń gbọ́ lójú òpó Jagunmólú èdè ní gbogbo ilẹ̀ kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́. Ẹ jẹ́ ká máa fèdè yangàn. Àwọn elédè àní bàjẹ́, èdè wa gan ò ní bàlùmọ̀ títí ìgbà mẹ́ta àtújọ máa pàdé. Ẹ follow mi, ẹ like mi, ẹ share ẹ̀. Ọba mi òkè yóò dá ọ̀pọ̀lọpọ̀ oore bò yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ.